2nd of February is most of the good Lamont days in the month of February. That's why most cute, fresh and sexy are usually born on the 2nd of February. Today, 2nd of February, a wonderful damsel of usually +1 today, the person of Miriam Omosalewa Arikade. Happy birthday to you. Leo Miriam Omosalewa Arikade ọmọ ọlọ́jọ́ ìbí òní. Ọláyínká ló kàn sí mi ò fọdún rẹ̀ lẹ́kàn sí lónìí ò wá pé mo wí fún ọ pé kò ní jáṣègbẹ̀yìn fún ọ láṣẹ Èdùà. Omosalewa ò mẹ́bí Ìbàdàn lè yà tó bí ọlọ́mọ. Àwọn ọlọ́mọ Ìbàdàn nílò Olúyọ̀lé ò ọmọ àjèrúsù, ọmọ àjẹgbẹ́jẹ̀kára, ọmọ àfikàrà òfòrin ni. Ọmọ àgbọ́ sámọ́ sàá, ọmọ àgbọ́ yàmọ̀yà, Ìbàdàn mọ́jàmọ́jà ló fogun kára wájú lẹ́rú lọ́jọ́ sí. Ibẹ̀ nílùú Àjàyí, ìlú Òjò, ìlú Ìbíkúnlé ológbòdò kẹrìíre lójú ogun ọmọ wọ ṣòkòtò kẹbẹrẹ bí ìjà. Ògbómọ̀ṣọ́ lé àwọn bàbá tó bí ọlọ́mọ jẹ́ bá ọ débẹ̀ kí lọ rè kí wọn dáadáa. Ẹ̀yin lọmọ Ògbómọ̀ṣọ́ ajílété níbi wọ́n gbé jẹ kàtọ́ ń bù kọyọ̀gàn lé. Mẹbí Ògbórí ẹlẹ́mẹ̀ṣọ́ la pè yín títí tó fi wá dògbómọ̀ṣọ́ ilé ọmọ Ògbómojúgun Ògbó ṣẹ̀gì. Dùndú fọ̀rọ̀ gbogbo ṣàpamọ́ra wọn ní Ògbómọ̀ṣọ́ òde léwí ò bẹ́ẹ̀ ni kò rò fóòdẹ̀ ó dé lóró fóògùn. Mẹbí Ògùn ló lọ́jọ́ kan ìpọ́njú oore ló lọ́jọ́ gbogbo èyí ló máa pe bí mọ́nú ajílété ṣe bẹ́ẹ̀ ni ó yó. Ògbómọ̀ṣọ́ kọlẹ̀ ó kọ̀lẹ̀ ò bẹ́ẹ̀ ni ó kọ̀ mẹ́lẹ̀ ò gbéraga lílo àwọn bàbá tó bí ọlọ́mọ. Wo lé lọ́dún sí lónìí ó yóò tù ọ́ lára ọkùnrin ní ọ̀rá láṣẹ Èdùà. Àsìkò tó wá aṣọjọ́ ìbí rẹ yìí ọ̀nà owó ọ̀nà ọlá ọ̀nà rẹ yóò là fún ọ tó yọ̀dọ̀ kì í dín mọ́jọ́ kó má yọ bẹ́ẹ̀ ni kì í dín mọ́rùn kó mọ́ràn. Miriam ò ní bá ọ táwọ́ náà ọwọ́ rẹ̀ ò sì ní kọ̀sàlẹ̀ àpò. Àjò ló wà yìí ò kórèjọ kéré òkò délé ò nírajò gbé sájò láṣẹ Èdùà mọ́ ọgbọ́n mi gúnùgún ìkúléwé bẹ́ẹ̀ làkàlàmàgbé pọ́dún jẹ wàá fọwọ́ pawó bẹ́ẹ̀ ni wàá fi èrìgì ju bì. Miriam Omosalewa Arikade wàá ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ò láṣẹ Èdùà.